Boss, arábìnrin, ìwọ Wobi. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé ó pọn dandan kí ọmọ ènìyàn máa sọ ìdá mẹ́wàá lóòrèkóòrè? Bẹ́ẹ̀ ni, kí kòkòrò ajẹnirun má bàa wọnú ọ̀rọ̀ rẹ̀ lọ. Who are you? Daniel. Detective Ayodele Joseph on the line. Lowe. Hey guys, ṣé rí àwọn boys tó wà lọ́dọ̀ wa yẹn? Tí àwọn bá ti kówó wá tàbí kéèyàn kankan wá fún wọn tó bá ti di weekend ibi tó máa kú sí lọ́wọ́. Ìwọ lọ bèrè lọ́wọ́ Asemenga. Bẹ́ẹ̀ ni, ọjọ́ tó ní orí òun yìí pé òun ọ̀sọ̀dá mẹ́wàá mọ́. They prove báyìí lọ ṣe wọn without a trophy wọn. Ọ̀wọ́n gbọgọdọ báyìí ni. Ọ̀pọ̀lọpọ̀ èyí tó ń pè ní àtẹ́tà. Ìyẹn ìránṣẹ́ Ọlọ́run tí ó ṣe olùṣọ́ àwọn ọmọ Arsenal. Ìgbà tó bẹ̀rẹ̀ sí sọ ìdá mẹ́wàá. Arsenal bá jí. Ló bá jí. Ọ̀sùn mọ́. Wobi. Ó jẹ́ kó yí ọ. Sọ̀dá mẹ́wàá rẹ̀. Títí ẹ má ba lè bá ọ.